ọlá tá ń wá aya Yusuf, ọlá tá ń wá aya Yusuf. Ó kú oríire ọjọ́ ìbí rẹ̀, ṣàmájó ṣàmáyọ̀ àgbékẹ́ àdé. MC Blessing náà máa jó máa yọ̀ máa yọ̀ máa jó ọlọ́jọ́ òbí. Ọjọ́ òbí ṣe pàtàkì ó ṣe kókó nílé ayé. Nínú oore tó yẹ ká máa rántí sí dúpẹ́ sí lọ́jọ́ òbí wà ó jàre. Àlàájà olórí Ọlátànwá Ọláìdé Àgbékẹ́ aya bàbá wa Yusuf rántí ọjọ́ òbí rẹ̀, àwa bá ọ dúpẹ́. Ọ̀rẹ́ rẹ̀ ìmùlẹ̀ rẹ̀ Àlàájà Fatima Ọmọlára Àjọkẹ́ aláṣẹ Larigold Àjọkẹ́ Ventures ń ló pè mí lórí aago. Ó ní MC Blessing náà wàá bá ń kẹ́ni bí ẹni, wàá bá ń ké èèyàn bí èèyàn pàtàkì tí í sọjọ́ òbí. Àlàájà Ọlátànwá abáyọ̀ gidi fún oore tólúwa ṣe fún ọ. Ìyá ire apọ́nbépo rẹ onínúure, ó tún wá rẹwà oníwà tútù bí àdàbà. Ìlàyé àlàórà bí òní jẹ́ kọ́ sẹ́kún máa lójú. Ìgbà rẹ ti ń dùn yìí ọlọ́run ọba òní jẹ́ ọ tán. Àlàájà olórí Ọlátànwá Ọláìdé aya wọn nílùú Ẹ̀gbá, ọmọ ìlúgùn àṣàlù lolólùfẹ́ rẹ nílùú Ẹ̀gbá Aláké. Ẹ̀gbá ti ń gba létí gboko, Ẹ̀gbá mọ̀lísàbí lákéjọ bí ọmọ asẹ́ tí mú kíkan ìsàlẹ̀ orò wọn adùnyùngbà. Ọmọ atẹ́wọ́ gboyè ọmọ afírọ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè ní òwú lákéjọ bí nílé àwọn olólùfẹ́ rẹ kẹjọ pẹ́ fúnra yín kẹrin kéṣe. Ǹlẹ́ o ìyá Ọpẹ́yẹmí ní Canada, orí rẹ ò ní burú. Yeye Àńjọlá l'Amẹ́ríkà ò ní mọ sàárè wọn ò ní parẹ́ mọ́ ọ lójú lọ́lọ́ọ̀lọ́hún ọba. Ọlọ́jọ́ bí ọmọ arólú owó ni ọ́. Ǹlẹ́ o ọmọ ibà ọ̀sọ̀rún nílùú Ìbàdàn, ọmọ bọ́ kẹ́mi ní kíkẹ́ n ó lè gbèjì ọkọ, ọmọ bọ́ gẹ̀mí ń gẹ̀gẹ̀ n ó lè gbèjì àlè, ọmọ bọ́ bá kẹ́mi bó sì tún kẹ́mi, bọ́ gẹ̀mí bó sì tún gẹ̀mí n ó lẹ́gbẹ̀ẹ́dínlógún. Ọmọ ẹ̀sọ́ ọmọ Yusuf Alao bàbá níyìkáyé tí ò sí láyé mọ́, kólúwọ ọbọ̀ dákun kọ́ tẹ́ bàbá sáfẹ́fẹ́ lé. Ǹlẹ́ o Ìbàdàn lé arólú ni ọ́, ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àfìtó òsèmú bọ ilé bàbá tó bí ọlọ́mọ, ọmọ ajẹ̀gbín fìkara ń fọ́ ọ̀rí mu. Ìwọ lọ́mọ agbọ́ sátẹ̀ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà, ẹ̀yin lọ́mọ adúró gbọ̀ngbọ̀n níwájú ogun. Ìbàdàn kì í bá ní sọ̀rọ̀ àìrẹ́ni lọ sójú ogun. Ìbàdàn ọmọ àjòrò sùn, ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀wọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ìlú Ìbíkúnlé alágbàlá àjáyàjáyà, àgbàlá Ìbíkúnlé ó ti tó kòkò sáré. Ọmọ arólú owó nìyí lé bàbá tó bí ọlọ́mọ, ẹlẹ́yẹlé ńlomi títẹrú tọmọ láyé kó mú àṣejì rẹ lómi bùmùbùwẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Olórí Ọlátànwá ò ǹlẹ́ o a kì í nílé bàbá kámọ́ nílé ìyá, ọmọ onífẹ̀ẹ́ àbùrẹ́ ń nílé yeye tó bí ọlọ́mọ, ọmọ onífẹ̀ẹ́ àbùrẹ́ ọmọ adádé owó rẹ mọ. Ìpè Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀, àìdúró ká kí wọ́n ń fẹ́ Ọọ̀ni, àìbẹ̀rẹ̀ ká kí wọ́n ń fẹ́ òye, kọ̀gá kọ̀bẹ̀rẹ̀ là kí wọ́n ń fẹ́ òtólú, báàsì tún kí wọ́n ń fẹ́ àìgbábẹ́rẹ́, ojú bí ń tí wọ́n fi wò ni. Èmi wá kí wọ́n ń fẹ́ mọ́làkún, ọba nílò sẹ́sẹ́ fún ilé yeye tó bí ọlọ́mọ. Ǹlẹ́ o ìwọ tún lọ́mọ ẹ̀sọ́ ọ̀pọ̀ yìí, ẹ̀sọ́ dùn lóye, ẹ̀sọ́ kò yọ ọmọ àgbọ̀n yùn, ọmọ tí ròǹtògùn gbà ló ń togun jìgàn tọdẹ nílé yeye tó bí ọlọ́mọ. Ogun àjàwẹ̀yìn ló mẹ́sàn-án wù mí, ogun ojoojúmọ́ ni mo lè gbọ́n sùn mí lọ. Ìkòyí ọmọ gbọ̀n yín ọmọ gbọ̀n yín ọmọ gbọ̀ngbọ̀n tó dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀, kò jẹ́sìn Oníkòyí ó lè jẹ́ kó, kò jẹ́sìn Oníkòyí ó lè yẹnu. Ọmọ tìmí àgbálẹ̀ ọlọ́fà mẹ́rìndínlógún, mẹ́rin àdúró ta, mẹ́rin àbẹ̀rẹ̀ ta, mẹ́rin àdọ̀bálẹ̀ ta, mẹ́rin yòókù ńkọ́ òní bàbá wọn fi í jímọ̀ lójú oorun. Ọmọ apóyà ń pọ̀ ọmọ fàyọ́fà, ọmọ asíjú apófìrí, ó dàgbọ́ ọfà sọ́fún ọmọ ọ̀pọ̀ fún yọ̀yọ̀ dàgbọ́ ọfà alẹ̀. Àlàájà Ọlátànwá Ọláìdé ìwọ tún lọ́mọ olómù apẹ̀ náà ọmọ ọlọ́rọ̀ àgọ́ àgbẹ̀gbà lọ́nà ẹ̀tọ́. Ewúrẹ́ ńláńlá bọ́ bá sọnù lómù, mo ní ẹ mọ̀ mú lọ wá bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. Àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá sọnù lómù, ẹ mọ̀ mú lọ wá ọ̀tá ní sẹgbẹ́ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. Àdí òkòkò tó bá sọnù lómù, ẹ mọ̀ mú lọ wá ta ní sẹgbẹ́ gbẹ̀yẹgbẹ̀yẹ. Ọmọ obìnrin àtàtà rọ̀gbọ̀dọ̀ tí gbogbo ara rẹ̀ ń dán yùngbàyùngbà, wọ́n bá sọnù lómù. Ẹmúrelé yèyé mi ọmọ arọ́pọ́n ńlá jomi toro ilé yeye tó bí ọlọ́mọ. Ǹlẹ́ o Àlàájà Ọlátànwá Ọláìdé Àgbékẹ́ o ti sọdún èyí ná, orí òní ṣe láṣẹ mọ fún ọ. Àlàájà Fatima Ọmọlára Àjọkẹ́ aláṣẹ Larigold Àjọkẹ́ Ventures ló ní kí n mọ̀ ké tantan pé ọ̀sẹ̀ ní ṣàmájọ́ Àgbékẹ́ àdé.